الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد، فالسلام عليكم ورحمة الله وبركاته. إلينا ما جاء الدرس الثاني التي نترى المعتقد الصحيح في سؤال وجواب. سترى المعتقد الصحيح التي أفاوى العلامة عبد السلام ابن برجس آل عبد الكريم رحمه الله تعالى توقع tí wọ́n sọ di ìbéèrè, àwọn ìbéèrè àti àwọn ìdáhùn tó dájọ́ pé tí ó sọ di ìbéèrè àti ìdáhùn òun náà ni afáwà Abdullahi ibn Muhammad ibn Sa'id Raslan hafidhahum Allahu ta'ala, kí Ọlọ́run kó bá sọ àwọn bàbá àti ọmọ yìí. Afáwà Abdullahi tí í ṣe ọmọ afáwà Muhammad Sa'id Raslan, kọ́lọ́n kó bá sọ àwọn méjèèjì. سليني ni الدرس الثاني إذا لك لكجي ني إنو تراي يعني المعتقد الصحيح في توحيد الأسماء والصفات. سأجي سكا ليتو لا فيها نقبا توحيد الأسماء والصفات ني إذا لك ليتو كجا أشعل الفوا إليتي شيء أجي سكا لا فيها nípa tawhidu rububiyya, tawhidu tí ó ní bá ṣe pẹ̀lú àwọn iṣẹ́ Allah subhanahu wa ta'ala. So eléyìí èyí tí a máa ṣàlàyé ń bẹ òun náà ni àdìsọ́kàn tó lálàáfíà, àdìsọ́kàn nabi sallallahu alayhi wa ala alihi wa sallam, àdìsọ́kàn àwọn sahaba àti àwọn salafu salih, àwọn ẹni síwájú rere, àdìsọ́kàn wọn nípa tawhidu al-asma'i was sifat. Tawhidu ìmọ̀lọ́wọ́ bá lẹ́ọ̀kan ní ọ̀kan ṣoṣo nípa àwọn orúkọ rẹ̀ àti àwọn ìròyìn rẹ̀. Afán béèrè su'alu sabi' ìbéèrè ẹlẹ́keje, wọ́n ní ma i'tiqadu ahli sunnati wal jama'ati fil asma'i was sifat. Kí ni àdìsọ́kàn àwọn ahli sunnati wal jama'a nípa àwọn orúkọ Ọlọ́run bá subhanahu wa ta'ala àti àwọn ìròyìn rẹ̀? Ìdáhùn wọ́n ní pé yuthbitu ahlu sunnati wal jama'a lillahi ta'ala ma athbatahu li nafsihi. Wọ́n ní àwọn ahlu sunnati wal jama'a wọ́n máa fi nílẹ̀ fún Ọlọ́run bá subhanahu wa ta'ala ohunkóhun tó bá fi nílẹ̀ fún ara rẹ̀. wa ma athbatahu lahu rasuluhu min al-asma'i al-husna was-sifati al-'ula. Bákan náà wọ́n máa fi nílẹ̀ fún Allah subhanahu wa ta'ala ohun tí òjíṣẹ́ rẹ̀, ohun tí ànábì wa Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam tó bá fi nílẹ̀ fún Allahu jalla wa azza nínú àwọn orúkọ àti àwọn ìròyìn, nínú àwọn orúkọ eléyìí tí ó rẹwà àtàwọn ìròyìn tí ó fi ń ga jùlọ. So eléyìí ni àkídà ahli sunnati wal jama'a, mímá fi nílẹ̀ fún Allahu jalla wa ala àwọn nǹkan tó bá fi nílẹ̀ fúnra rẹ̀ ní orúkọ àti ní ìròyìn. Bákan náà mímá fi nílẹ̀ fún àwọn nǹkan tí ànábì sallallahu alayhi wa ala alihi wa sallam tó bá fi nílẹ̀ fún Allahu jalla wa ala nínú àwọn orúkọ àti nínú àwọn ìròyìn. la yatajawazuna al-Qur'ana wal hadith ath-thabita an rasulillahi sallallahu alayhi wa ala alihi wa sallam. wọ́n ní àwọn ahlu sunnati wal jama'a wọ́n kí ń tayọ Qur'an, wọ́n kí ń tayọ hadith eléyìí tí ó ní láti ọ̀dọ̀ Nabi sallallahu alayhi wa ala alihi wa sallam nígbà tí wọ́n fẹ́ fi orúkọ tàbí ìròyìn tí wọ́n fẹ́ fi nílẹ̀ fún Allah subhanahu wa ta'ala. wọ́n ìtayọ méjèèjì yìí, wọ́n ìlò làákàyè, wọ́n ìlò àlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Al-Qur'an iná ni ó sọ fún wọn nípa orúkọ Allah subhanahu wa ta'ala àti ìròyìn rẹ̀. Bákan náà hadith annabi tó ní àlàáfíà, níbẹ̀ ni wọ́n ti rí àwọn orúkọ Allah subhanahu wa ta'ala léyìí tí ó rinlẹ̀. Bákan náà àwọn ìròyìn Allahu jalla wa ala tí ó rinlẹ̀ fún Allah subhanahu wa ta'ala. wọ́n ní yuthbituna alfaz dhalik, wọ́n máa fi àwọn gbólóhùn àwọn orúkọ yìí àtàwọn ìròyìn wọ́n máa fi rinlẹ̀. wa ya'lamuna ma'naha fi lisan al-arab alladhi nazala Allahu أو الذي نزل به القرآن. bákan náà
wọ́n máa mọ ìtumọ̀ àwọn orúkọ yìí àtàwọn ìròyìn yìí nínú lórí ahọ́n Lárúbáwá, lórí èdè Lárúbáwá, ilé ìtẹ́ pé èdè Lárúbáwá yìí iná ni Qur'an ló sọ̀kalẹ̀ pẹ̀lú ẹ̀. Al-Qur'an sọ̀kalẹ̀ pẹ̀lú èdè Lárúbáwá. So tó bá rí orúkọ kan àbí ìròyìn kan nínú Qur'an fún Allah subhanahu wa ta'ala, wọ́n á fi rinlẹ̀ gbogbo lóhùn náà, wọ́n á fi rinlẹ̀ bẹ́ẹ̀ Ar-Rahman, Ar-Rahim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wọ́n á fi rinlẹ̀ fún Allah subhanahu wa ta'ala. Bákan náà ìtumọ̀ rẹ̀ á dẹ̀ yé wọn gẹ́gẹ́ wọ́n ṣe máa ìtumọ̀ rahma nínú èdè Lárúbáwá, ó yé wọn, wọ́n á fi ìtumọ̀ yìí náà wọ́n á fi rinlẹ̀. wa yufawwiduna al-kayfiyyata lillahi ta'ala. ilé ìtàn ọkà ṣe ń bẹ̀ wọ́n ni pé báwo ni ìròyìn yẹn ṣe rí, wọ́n fi ti sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala, wọ́n fi bí nǹkan yẹn ṣe rí wọ́n fi ti sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. lápèjúwe as-sam'u wal-basar, ìmá gbọ́ àti ìmá rí nínú nǹkan tí Allahu jalla wa ala tó fi rinlẹ̀ fún ara ẹni nínú al-Qur'an. Allah subhanahu wa ta'ala wani wa huwa as-sami'u al-basir, òun ni Allah ọba tí ìmá gbọ́, ọba tí ìmá rí. gbólóhùn méjèèjì yìí á fi rinlẹ̀ fún Allah subhanahu wa ta'ala. bákan náà ìtumọ̀ rẹ̀ àmà ìtumọ̀ as-sami' òun náà ní kí ẹ máa gbọ́. bákan náà àmà ìtumọ̀ al-basir òun náà ní kí ẹ máa rí. so ọlọ́run bá wá sọ pé basir lòun, sami' lòun, àwọn àfihànilẹ̀ fún Allah subhanahu wa ta'ala pé ọlọ́run bá ọba tí gbọ́ ni, ọba tí rí ni. ṣùgbọ́n nufawwidu al-kayfiyya, bó wá ní gbígbọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala bó ló ṣe rí, a fi ti sí ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala. bó ní rírí rẹ̀ bó ló ṣe rí, a fi ti sọ́dọ̀ Allah bá subhanahu wa ta'ala. torí pé kí ni, li'anna Allah ta'ala qad ikhtassa biha, ọlọ́run bá ó fi ìmọ̀ nǹkan yìí ó fi sí ọ̀dọ̀ ara ẹnìkan, ó dá ìmọ̀ rẹ̀ ó dá ní, kò fi mọ́ ẹni kankan. falam yutli' alayha ahadan min al-bashar, kò jẹ́ kẹ́ni kankan náà àwọn ẹ̀dá ẹ̀, kò jẹ́ kí wọ́n mọ̀ bí àwọn ìròyìn rẹ̀ bí wọ́n ṣe rí, kò jẹ́ kí wọ́n bó ṣe rí. so Allah subhanahu wa ta'ala fi nílẹ̀ nínú al-Qur'an ipò ní ọwọ́, kò sẹ́ni kan tó mọ̀ bí ọwọ́ Ọlọ́run bá subhanahu wa ta'ala bí ó ṣe rí. adẹ́gbọ́dọ̀ fi nílẹ̀ ipi Ọlọ́run bá ní ọwọ́. so Ọlọ́run bá ó fún wa nírò nípa oríṣiríṣi àwọn sifat, àwọn ìròyìn. so à ń bùkátà láti fi rinlẹ̀, a fi gbólóhùn yẹn a fi rinlẹ̀, a ní yí gbólóhùn yẹn káwọn sọ pé kìí ṣe tí kìí ṣètùmọ̀ ènìyàn, nǹkan báyìí ni ó gbà lérò, so wọ́n kàn lo gbólóhùn yẹn ni. so a fi gbólóhùn yẹn yuthbituna al-alfaz, so a fi àwọn gbólóhùn yẹn a fi rinlẹ̀ bó ṣe rí gangan. yadu lọ́lọ́run pé, so a fi yadu rinlẹ̀. bákan náà ìtumọ̀ rẹ̀ àgbọ́yé gẹ́gẹ́ jẹ́ pé èdè Lárúbáwá iná ni wọ́n fi sọ kalẹ̀. so nǹkan tí yadun túmọ̀ sí ní èdè Lárúbáwá, so yìí náà lágbọ́yé ń bẹ. nǹkan tí as-sam'u túmọ̀ sí nínú èdè Lárúbáwá, so yìí náà ni àgbọ́yé látara gbólóhùn yẹn náà tí Allah subhanahu wa ta'ala tó fi tì sí ọ̀dọ̀ rẹ̀. ṣùgbọ́n àwa ṣe tafwidu kayfiyya, bó nìkan náà ṣe rí a fi lé yẹn a fi ti sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. torí pé kíni, torí Allahu jalla wa ala kò jẹ́ kí ẹnì kankan mọ̀, kò fi ìmọ̀ bí nǹkan yẹn ṣe rí kò fi mọ̀ ẹnì kankan, kò fi mọ̀ ẹnì kankan. so nínú àwọn ẹgbàá wa tí wọ́n gbà láti ọ̀dọ̀ àwọn sálàfù wa, wọ́n ní pé arákùnrin kan ó wá bá Imam Malik rahimahullahu ta'ala, wọ́n sọ fún Imam pé ar-Rahmanu ala al-arshi istawa, Ọlọ́run bá sọ nínú Qur'an pé òun wà lórí al-arshi, òun wà lórí al-arshi rẹ̀. so ó wá ń bi Imam Malik pé kayfa istawa, bó ní Ọlọ́run bá ṣe olóyè ṣe istiwa, ló ṣe gún wà sórí al-arshi rẹ̀, bó Ọlọ́run bá ṣe lé téńté lórí al-arshi rẹ̀. so Imam Malik rahimahullahu ta'ala ń dá lóhùn pé al-istiwa'u ma'lum. so tá bá ń sọ pé istiwa'u ní sí ní èdè Lárúbáwá, nǹkan tá mọ̀ ní, tá mọ̀ túmọ̀ rẹ̀ tí ó gọ́ wá gbọ́yé ni pé kí wọ́n sọ pé istiwa'u, al-istiwa
so nǹkan tí àgbọ́yé ni amatuma al-istiwa. Imam Malik wá ní wal kayfu majhul, ṣùgbọ́n bó ní nǹkan ṣe rí majhul, intamani nǹkan tamani, bó lọ́lọ́run ṣe istiwa intamani. Wal imanu bihi wajib, káwá nígbàgbọ́ sí wípé Allah subhanahu wa ta'ala ó ṣe istiwa lórí al-arshu rẹ̀, Ọlọ́run bá wà lórí àga al-arshu rẹ̀, so eléyìí ká nígbàgbọ́ sí wájìbù ní ọ̀ranyàn lórí gbogbo wa. Imam wa ní was-su'alu anhu bid'ah, kí wọ́n máa béèrè nípa bóò ni ìròyìn Ọlọ́run bá ṣe rí, kí wọ́n máa béèrè nípa báwo ni Ọlọ́run bá ṣe wà lórí al-arshu rẹ̀, bóò Ọlọ́run bá ṣe máa ń sọ̀kalẹ̀, bóò lọ́wọ́ Ọlọ́run bá ṣe rí, bóò Ọlọ́run bá ṣe ń gbọ́, bóò Ọlọ́run bá ṣe ń rí, kí wọ́n máa béèrè káàkiri, kí wọ́n máa wádìí ẹ̀ bid'ah, àdádálẹ̀ nìkan. Ìtorí pé àwọn sàhábà ni àyà yìí sọ̀kalẹ̀ lójú wọn, tọ́lọ́run bá ń sọ ní ọ̀nà méje nínú al-Qur'an wípé òun wà lórí al-arshu rẹ̀. Ar-Rahmanu ala al-arshi istawa thumma istawa ala al-arsh, tọ́lọ́run bá ń sọ ní ọ̀nà méje nínú al-Qur'an wípé òun wà lórí al-arshu yẹn, lórí al-arshu òun, lórí àga Ọlọ́run. Àwọn agbọ́kan náà àwọn sàhábà kọ́ wá béèrè lọ́jọ́ kan pé bó Ọlọ́run bá ṣe istiwa, torí pé èdè Lárúbáwá ilé èdè Lárúbáwá àwọn sàhábà wọ́n dẹ̀ gbọ́ èdè yìí, wọ́n gbọ́ yé, so àwọn abùkátà láti tún máa béèrè pé bó Ọlọ́run bá ṣe istiwa, torí pé kíni, torí Ọlọ́run bá ta àmà tí a rí rí tẹ́lẹ̀, àmọ́ bí ó ṣe rí, torí pé Ọlọ́run bá ní laysa kamithlihi shay, kò sí nǹkan kan tó jọ Ọlọ́run bá subhanahu wa ta'ala, kò sí nǹkan kan tó dàbí Allah subhanahu wa ta'ala. So nígbà tá a bá ti rí Ọlọ́run bá yìí rí, àbùkátà láti máa béèrè ibi bóò ni ìròyìn rẹ̀ ṣe rí, àbùkátà láti máa wákàkiri báwo ni ìròyìn Ọlọ́run bá ṣe rí, bóò lọ́wọ́ Ọlọ́run bá ṣe rí, bóò ni ẹsẹ̀ Ọlọ́run bá ṣe rí, àbùkátà rẹ̀ bí a ṣe gbọ́ yẹn iná àbùkátà láti nígbàgbọ́ sí. A dẹ̀ fi bí nǹkan yẹn ṣe rí, bí ìròyìn yẹn ṣe rí, a fi ti sí ọ̀dọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala pé Ọlọ́run bá òun ni ọba tí ó mà. So ìbéèrè tí ó tẹ̀lé wọ́n ní mal ususu shar'iyyatu athabitatu allati man lazimaha salima min al-inhirafi fi babi al-asma'i was-sifat. Wọ́n ní kí ni àwọn ìpìlẹ̀ eléyìí tí ó bá sharia mu tó bẹ́sìn mu tó rinlẹ̀, àwọn ìpìlẹ̀ tí ó rinlẹ̀, àwọn òpó tí ó rinlẹ̀, tẹ́ pé ẹnikẹ́ni tí ó bá dìrọ̀ mọ́ àwọn ìpìlẹ̀ yìí, ẹnikẹ́ni tó bá dì mọ́ àwọn òpó yìí, salima min al-inhirafi fi babil asma'i was sifat, irú ẹni bẹ́ẹ̀ yóò là kúrò níbi ànù, kúrò níbi ìgúnríkò lórí òdodo ní ibi àlámàrí àwọn orúkọ Ọlọ́run bá ti àwọn ìròyìn Ọlọ́run bá subhanahu wa ta'ala. Kí láwọn ìpìlẹ̀ tẹ́ pé tí wọ́n bá dìrọ̀ mọ́ kò ní yapa manhaju salaf, manhaju àwọn sahaba, manhaju annabi sallallahu alayhi wa alihi wa sallam, èyàn ní yapa rẹ̀ nípa al-asma wa sifat. So kí láwọn kan tí wọ́n ràn yà lọ́wọ́ láti dúró dédé lórí ìlànà àwọn sahaba nípa àwọn orúkọ Ọlọ́run bá subhanahu wa ta'ala àti àwọn ìròyìn Allahu jalla wa azza. wọ́n ní kí aláwọ̀kọ́ ithbatu ma athbatahu Allahu li nafsihi أو أثبته له رسوله صلى الله عليه وعلى آله وسلم دون زيادة أو نقصان. ألا كان كما فينا لفوا الله سبحانه وتعالى ينتي وبا فينا لفوا عليه، ما كان ينتي النبي صلى الله عليه وعلى آله وسلم تبا فينا لفوا دون زيادة، لا ينشأ فيكم ولا نقصان، ما كان لا ينشأ فيكم. ندين كنا أرك الله سبحانه وتعالى تبا ونو القرآن والسنة، ما كان أعنفكم ما هو ركفوا الله سبحانه وتعالى، ما هو ويروي فو الله سبحانه وتعالى. أدرو لورين كتي أرين القرآن أتي إنه سنة النبي صلى الله عليه وسلم. هلا تجي تنزيه الله تعالى عن مشابهة المخلوقات في صفاته، في فلان بما كورو نبي جيجو àwọn ẹ̀dá rẹ̀
níbi àwọn ìròyìn rẹ̀. So a fọ Ọlọ́run ọba mọ́ kúrò níbi ká máa fi ìròyìn rẹ̀ ká máa fi gbé ti àwọn ẹ̀dá rẹ̀. Kò sí ìròyìn kan tó jẹ́ ìròyìn Ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó jọ ti ẹ̀dá rẹ̀. So orúkọ lè papọ̀ ṣùgbọ́n bó ní nǹkan ṣe rí kò sí ẹni tí ó mọ̀. Bákan náà kò jọ ti ẹ̀dá rẹ̀, kò jọ ti ẹ̀dá Ọlọ́run ọba rárá. Torí pé Allah subhanahu wa ta'ala ni laysa kamithlihi shay wa huwa as-sami'ul basir. Kò sí nǹkan kan tó dàbí Allah subhanahu wa ta'ala. Bákan náà Ọlọ́run ọba yìí òun ni ọba as-sami', ọba tí gbọ́, al-basir, ọba tí rí. ẹlẹ́kẹta ń bẹ̀rẹ̀ ni adamu muhawalati idraki kayfiyyati dhalik kayfiyyati sifatihi. So kí ẹ má tẹ gbìyànjú láti pé mo fẹ́ mọ bí ìròyìn Ọlọ́run bá ṣe rí náà, kí ẹ má gbìyànjú ẹ̀ rárá kí ẹ má lò lákàá pé bó ṣe yẹ kó rí ni rárá, bí ó ṣe rí ni, kí ẹ má gbìyànjú ẹ̀ rárá. So ẹni tí ó bá ti ṣe lẹ́yìn yóò lákúrò bí àánú insha Allah ta'ala nínú lórí àlámàrí. Qala ta'ala, Allah subhanahu wa ta'ala sọ pé wala yuhituna bihi ilma, wọn ní mọ̀rọ̀ kìríká Allah subhanahu wa ta'ala. So ẹntà ní mọ̀rọ̀ kìríká bó láṣe máa gbìyànjú pé a fẹ́ mọ̀ bí ròyìn ẹ ṣe rí, ẹntà àmọ́ bó ṣe rí gangan fúnra ẹ̀, ẹni tà àmọ́ bí ó ṣe rí gangan fúnra ẹ̀, bó láṣe ní kí a máa gbìyànjú láti mọ̀ bí ròyìn ẹ ṣe rí. So àwọn olùmọ̀ wọ́n ní pé ẹni tí ó bá ń takò wá ń bi àwọn sifáàtì yìí tí òun wò pé dandan tàbí tó ń fi ìròyìn Ọlọ́run bá tó fi ń jẹ ẹ̀dá rẹ̀ tàbí tí ẹ ń sọ pé Ọlọ́run bò ní ìròyìn kò lórúkọ. So kí a bí ẹn tọ̀hún bẹ̀ pé ṣé ó ń fi rìnlẹ̀ pé Ọlọ́run bá exist, ṣé Ọlọ́run bá ń bẹ, ṣé ó ń fi Ọlọ́run bá rìnlẹ̀ ń pọ́ Ọlọ́run bá wà. So tó bá ní pé bẹ́ẹ̀ ni, ẹni tó bá sọ pé bẹ́ẹ̀ kọ́, so ká fi ilé yẹn lẹ̀, ká fi ilẹ̀. So èèyàn lọ́rọ̀ tí wọ́n fẹ́ bí ilé yẹn sọ tó sì lè sọ pé kò sọ Ọlọ́run bá subhanahu wa ta'ala, so kò sọ̀rọ̀ tí wọ́n fẹ́ bá sọ tí ó gbà. Ṣùgbọ́n tó bá sọ pé òun gbà pé Ọlọ́run bá ń bẹ, Ọlọ́run bá exist, so wá bí pé búwo lọ́lọ́run bá yẹn ṣe rí, báwo ló ṣe rí, júwe ẹ̀ fún wa. Tó bá yẹ kó òun mọ̀, a wá sọ fún pé bó ṣe mọ̀ yẹn tó dẹ̀ fi rinlẹ̀ kí ó ń bẹ yẹn, bẹ́ẹ̀ náà ni kò ṣe fi àwọn ìròyìn rẹ̀ kò fi rinlẹ̀. Bẹ́ẹ̀ náà ni wàá ṣe fi àwọn ìròyìn Ọlọ́run bá subhanahu wa ta'ala, bẹ́ẹ̀ náà ni wàá ṣe fi rinlẹ̀. Torí pé ó rọ́ Ọlọ́run bá rí, ṣùgbọ́n gbà wípé Ọlọ́run bá ń bẹ. So báwo wá ní ó ṣe ní gbà pé Ọlọ́run bá yí ó ní àwọn ìròyìn, so gbọ́dọ̀ gbà náà ni. So ó dẹ̀ gbọ́dọ̀ sọ pé ìròyìn rẹ̀ ó dà gẹ́gẹ́ bí ìròyìn àwọn èèyàn, ó dà gẹ́gẹ́ bí ìròyìn àwọn ẹ̀dá rẹ̀. Torí pé kíni àbá tí ó ń fi ìròyìn àwọn ẹ̀dá rẹ̀ tí sí tó ń fi ń tí sọ́dọ̀ rẹ̀ yìí ó rí rí gan mọ́ bó ṣe rí, ó mọ̀ bí ó ṣe rí. So báwo láyé máa sọ pé bí ìròyìn ẹ̀ ṣe rí lélẹ̀, so eléyìí ò possible, kò possible rárá. So bá ṣe fi rinlẹ̀ pé Ọlọ́run bá subhanahu wa ta'ala ọba tó ń bẹni tó dẹ̀ wà ní òkè sámà. So bẹ́ẹ̀ náà láṣẹ máa fi rinlẹ̀ pé Ọlọ́run bá yìí ó ní àwọn ìròyìn kan tó jẹ́ pé àwọn ò mọ̀, ní àwọn ìròyìn tó jẹ́ pé a mọ̀ àwọn ìròyìn yìí, a mọ̀ bó ṣe rí, a mọ̀ túmọ̀ rẹ̀, ṣùgbọ́n bó ní ó ṣe rí a mọ̀. So àwọn ìpele mẹ́tẹ̀ẹ̀ta yìí nínú àwọn nǹkan tí pé yóò láyàn ni kúrò níbi àánú, kúrò ní ojú ọ̀nà tí ó ṣe déédé. Ká máa fi rinlẹ̀ fún Allahu jalla wa ala in kí tó bá fi rinlẹ̀ fún rẹ̀. Bákan náà tí Ànábì sallallahu alayhi wa alihi wa sallam tó bá fi rinlẹ̀ fún nínú àwọn orúkọ àti nínú àwọn ìròyìn. Bákan náà ká máa fọ Ọlọ́run bá mọ́ subhanahu jalla wa azz kúrò níbi ní máa jọ àwọn ẹ̀dá níbi ìròyìn rẹ̀. So ká fọ Ọlọ́run bá mọ́ pé kò jọ ẹ̀dá, kò sí ìròyìn Ọlọ́run bá tó jọ ìròyìn ẹ̀dá láyé, wọn bá máa jẹ orúkọ kankan náà, so ká náà wò tá bá sọ pé ọwọ́ èèyàn àti ọwọ́ ẹṣin, ọwọ́ la pè méjèèjì o, ọwọ́ la pè méjèèjì. Ṣùgbọ́n ṣé tí wọ́n bá sọ fún yẹn pé ọwọ́ èèyàn, ṣé ó lè wá sí làákà èèyàn rárá pé ọwọ́ èèyàn yìí ó máa dàbí ọwọ́ ẹṣin tàbí ó máa dàbí ọwọ́ adìẹ? So a rí pé kò lè wá sí yẹn lọ́pọ̀ rárá. Bó o láṣẹ máa sọ pé tá bá fi ìròyìn, tá bá fi ọwọ́ rinlẹ̀ fún Allah subhanahu wa ta'ala, ó ń túmọ̀ sí pé àfi ń jọ ẹ̀dá rẹ̀ ni, torí pé ẹ̀dá náà lọ́wọ́. So torí pé kíni
àwọn ẹ̀dá tí wọ́n lọ́wọ́ gan ọwọ́ wọn yàtọ̀ síra wọn, ọwọ́ wọn yàtọ̀ síra wọn, kò jọra wọn rárá. Ọlọ́run bá dẹ̀ níyì walillahi al-mathalul a'la, àpèjúwe tó ga jù tí Allah subhanahu wa ta'ala iná ní ṣe, àpèjúwe tó ga jù ní bẹ fún Allah subhanahu wa ta'ala. So Ọlọ́run bá ó fún wa nírò pé òun ní ọwọ́, àwa lè fi ọwọ́ Ọlọ́run bá subhanahu wa ta'ala a lè fi wé kankan inú àwọn ẹ̀dá rẹ̀, torí pé kí n torí pé Ọlọ́run bá yìí ọba tí a mọ̀ bí ó ṣe rí ni, àmọ́ bí ó ṣe báwo láti máa sọ pé bí ròyìn ẹ̀ ṣe rí ni, bí ròyìn ẹ̀ ṣe rí ni. So eléyìí ò possible, kò sí nǹkan kan tó jọ Ọlọ́run bá subhanahu wa ta'ala. Bákan náà ẹlẹ́ẹ̀kẹta wọn ni pé ká má ṣe gbìyànjú rárá láti ẹ̀ máa wò pé mo gbọ́dọ̀ mọ bí ròyìn Ọlọ́run bá ṣe rí, mo gbọ́dọ̀ mọ bọ́ Ọlọ́run bá ṣe bó ṣe wà lórí al-arshu rẹ̀ ni, mo gbọ́dọ̀ mọ bí Ọlọ́run bá ṣe ń gbọ́ ni, mo gbọ́dọ̀ mọ bí ọwọ́ Ọlọ́run bá ṣe rí ni. So kí ẹ má máa gbìyànjú eléyìí rárá, kí ẹ má máa gbìyànjú ẹ̀. So ìbéèrè tó tẹ̀lé àfúntìrà hafidhahullahu ta'ala wọ́n ní pé min sifatillahi ta'ala al-istiwa'u 'ala al-'arsh, inú àwọn ìròyìn Ọlọ́run bá subhanahu wa ta'ala wọ́n ní pé kíni gígùn Ọlọ́run bá sórí al-'arshu rẹ̀, kayfa nu'minu biha, bó láṣẹ nígbàgbọ́ sí Ọlọ́run bá ọba tó wà lórí àga al-'arshu rẹ̀, àga ọlá rẹ̀. wọ́n ní pé ìdáhùn lórí ilé wọn ni pé ithbatu istiwa'i Allahi 'ala al-'arshi istiwa'an haqiqiyyan, fífi rinlẹ̀ wíwà lórí al-'arshu Ọlọ́run Ọba, ká fi nǹkan yìí rinlẹ̀ ní ìfi rinlẹ̀ eléyìí tí ó jẹ́ ti pàápàá, ká fi rinlẹ̀ lórí pé Ọlọ́run Ọba ọba tó gún wà sórí al-'arshu rẹ̀. na'rifu ma'naha, a máa ma ìtumọ̀ rẹ̀, so tó wá pé istiwa a máa túmọ̀ istiwa, wa najhalu kayfiyyatahu, bákan náà a ṣe àìmọ̀kan pa bí nǹkan yìí ṣe rí, bó ní istiwa Ọlọ́run bá ṣe rí, bó lọ́lọ́run bá ṣe rí lórí bó ṣe wà lórí al-arshu rẹ̀, a ṣe àìmọ̀kan pa nǹkan tá a mọ̀ ni. So kò sí nǹkan tó kàn á pẹ̀lú eléyàn. wọ́n ní fa ma'nahu, ìtumọ̀ istiwa yìí òun ní pé kí ni al-'uluwwu wal-irtifa', wọ́n kí nǹkan ga sókè kó lé téńté lórí nǹkan. So tó bá ní pé ala ń pé kí ni ó ga sókè, so Ọlọ́run bá subhanahu wa ta'ala ọba tó ga sókè ni lórí al-arshu rẹ̀. eléyìí ni túmọ̀ istiwa. wọ́n ní bidha ja'a lisanu al-arab, wọ́n ní pẹ̀lú eléyìí iná ni èdè Lárúbáwá iná ló mú wá, ìtumọ̀ yìí ni èdè Lárúbáwá iná ló mú wá. wattafaqa ala hadha al-ma'na ahlu sunnati wal jama'a, bákan náà àwọn ahlu sunna wọ́n panupọ̀ lórí ìtumọ̀ yìí wípé ìtumọ̀ al-istiwa òun pé kí ni al-'uluwwu wal-irtifa', kí nǹkan ga sókè. amma kayfiyyatuhu, àmọ́ bí nǹkan yìí ṣe rí, bí istiwa Ọlọ́run bá ṣe rí, fa hadha al-istiwa'u la ya'lamuhu illa Allahu wahdahu la sharika lahu. So istiwa yìí, gíga sókè Ọlọ́run bá yìí, wíwà lórí al-arshu Ọlọ́run bá tó wà ń bẹ̀ yìí, kò sẹ́ni kankan tó mọ̀ bí ó ṣe rí àyàfi Allah subhanahu wa ta'ala, ọba tí ò ní orogún. ìbéèrè ẹlẹ́kẹwàá wọ́n ní min sifatillahi ta'ala as-sam'u, nínú àwọn ìròyìn Ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ni as-sam'u, ní máa gbọ́. kayfa nu'minu biha, bó láṣẹ nígbàgbọ́ sí eléyìí náà wípé Ọlọ́run ọba ń gbọ́, bó láṣẹ nígbàgbọ́ sí. yaqulu Allahu ta'ala, Allah subhanahu wa ta'ala sọ pé inna Allaha kana sami'an basira, dájọ́jọ́ Ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tí máa gbọ́ ni, ọba tí sì máa rí, ọba tí máa rí. wọ́n ní fa yustafadu min al-ayati wa nahwiha, nǹkan tí a gbàgbọ́, nǹkan tí a ṣe àǹfààní nínú àyà yìí àti àwọn àyàtì tí ó jọ, wọ́n náà ń pé kí ni ithbatu sifati as-sam'i lillah, fífi nílẹ̀ fún Allah subhanahu wa ta'ala ìròyìn pé Ọlọ́run bá ń gbọ́. a fi ìròyìn yìí a fi nílẹ̀ fún Allah subhanahu wa ta'ala. was-sam'u fi lughati al-arab, tí wọ́n dẹ́ ń pè ní sam'u nínú èdè Lárúbáwá òun náà ní kí ni idrakul aswat, kí ẹ máa gbọ́ àwọn ohùn, gbígbọ́ àwọn ohùn, tí wọ́n ń pè ní sam'u nínú èdè Lárúbáwá nìyẹn, gbígbọ́ àwọn ohùn. فنثبت لله تعالى سمعا يدرك به الأصوات. so a máa fi rìnlẹ̀ fún Allah subhanahu wa ta'ala gbígbọ́
eléyìí tẹ́ pé ó máa fi ń gbọ́ gbogbo àwọn ohun so a máa fi rẹ̀ pé ọlọ́run bá ó máa ń gbọ́ gbígbọ́ rẹ̀ sí ní ó máa ń gbọ́ gbogbo àwọn ohun ni la yushbihu shay'an min khalqillah kò jọ kankan náà àwọn ẹ̀dá ọlọ́run bá subhanahu wa ta'ala so a rí nísìn tí n bá sọ pé mi ń gbọ́rọ̀ èmi ń gbọ́ nǹkan ewúrẹ́ náà gbọ́ nǹkan adìẹ náà gbọ́ nǹkan so torí pé táriwo bá ń ṣẹlẹ̀ nìkan nísìn gbogbo ẹ̀dá ni ó máa gbọ́ tó bá wà láyé agbègbè náà so ajá ó gbọ́ adìẹ ó gbọ́ èèyàn náà ó gbọ́ ṣàwá lè sọ pé bí èèyàn ṣe ń gbọ́ bẹ́ẹ̀ ládìẹ náà ṣe ń gbọ́ bẹ́ẹ̀ lewúrẹ́ náà ṣe ń gbọ́ bẹ́ẹ̀ lájá náà ṣe ń gbọ́ so wá rí pé kò possible rárá gbígbọ́ àwọn òpapọ̀ so bó wá ṣe ní gbígbọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó dá àwọn nǹkan yìí so wá rí pé gbígbọ́ tiẹ̀ yóò yàtọ̀ ní gẹ́gẹ́ laysa kamithlihi shay kò sí nǹkan kan tó jọ ọlọ́run ọba subhanahu wa ta'ala kò sí nǹkan kan tí ó jọ Allah subhanahu wa ta'ala so ìròyìn ọlọ́run ọba jalla wa ala kò jọ ìròyìn kankan nínú àwọn ẹ̀dá rẹ̀ wa nufawwidu kayfiyata dhalika lillahi ta'ala so bí nǹkan yẹn ṣe rí bí ọlọ́run bá ṣe máa ń gbọ́ a fi ti sọ́dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala a dá padà sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala pé òun nìkan ló máa bó ṣe máa ń gbọ́ òun nìkan ló máa bó ṣe máa ń gbọ́ àwọn nǹkan tí ó máa ń gbọ́ fala naqul afáàní a ni máa sọ pé kayfa yasma' bó ọlọ́run bá ṣe máa ń gbọ́ a ni máa bèèrè ráwọn bèèrè tí láti kà síwájú pé al-Imam Malik rahimahullahu ta'ala wọ́n sọ fẹ́ tó béèrè lọ́wọ́ wọn pa ìròyìn ọlọ́run bá kan wọ́n sọ pé was-su'alu anhu bid'ah kí wọ́n máa béèrè ń pé eléyìí o bid'ah ni àdádálẹ̀ ni tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí kò nígbà lọ́wọ́ wa ọkànnà tí anábi sallallahu alaihi wasallam tí ó sọ wà láàkúrò níbẹ̀ ń pé ká jìnà sí àdádálẹ̀ so kí wọ́n máa béèrè nípa àwọn ìròyìn ọlọ́run bá subhanahu wa ta'ala pé bó ló ṣe rí bid'ah lélẹ́yìí àdádálẹ̀ iná ni eléyìí inú ẹ̀sìn wọ́n ni wala nakhudu fi dhalik bákan náà ni máa sọ̀rọ̀ ń pa ẹ̀ àní máa sọ ìpínyà bó ṣe rí ní bó ṣe rí ní àti àní dásí rárá àní dásí bí nǹkan yẹn ṣe rí àní dásí idh lam yutli'na tabaraka wa ta'ala alayhi nígbà tó yẹ pé Allah subhanahu wa ta'ala kò fún wa mọ̀ kò jẹ́ ká mọ̀ bí nǹkan yẹn ṣe rí bal ista'thara jalla wa ala bi'ilmihi bí kì í ṣe pé Allah subhanahu wa ta'ala ó fi ìmọ̀ yẹn ó ṣe ní nǹkan tó pé òun nìkan lòun máa ń pa ó ṣe ní nǹkan tó pé òun nìkan lòun máa ń pa bí àwọn ìròyìn rẹ̀ bí ó ṣe rí so eléyìí òun ni al-mu'taqad as-sahih fi tawhid al-asma'i was-sifat àdìsọ́kàn eléyìí tí ó ní àlàáfíà nípa àwọn orúkọ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àti àwọn ìròyìn Ọlọ́run Ọba jalla wa ala wallahu ta'ala a'lam wa sallallahu wa sallam على نبيه محمد وآله وصحبه والسلام عليكم ورحمة الله وبركاته.